tó máa wò wá ẹ bá wa dárúkọ yín báwo lẹ ṣe jẹ́ sí bàbá wa olóògbé Òjó Arówóṣafẹ́ tí gbogbo ayé mọ̀ sí Fádèyí Olóró. Ẹ ṣé púpọ̀, orúkọ mi ni Mrs. Fashion Bídèmí Olúwafúnkẹ́, àkọ́bí bàbá Fádèyí Olóró. Ibo la wà yìí gan, ibo la wà yìí àti àdúgbò tá a wà yìí náà, ibo la wà yìí, kí lorúkọ àdúgbò tá a wà yìí? Àdúgbò tá a wà yìí ní Ìtẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn State, Láfẹwá Ìtẹ̀lẹ̀ road ní ìpínlẹ̀ Ògùn State. Ibi tí bàbá wa sùn sí lélẹ́yìí, ibi tọ́lọ́run yọ̀ọ̀dá fún bàbá wa wípé kó ní kó tó di pé ó papòdà. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé nígbà tán ti papòdà àárí ẹnìkan kókó sọ wípé báwo ni bíbá yìí ṣe fẹ́ develop. Ṣùgbọ́n níwọ̀nba tá a lè ṣe gẹ́gẹ́ bí èmi púpọ̀ la fi ṣe ìwọ̀nba tá a lè ṣe yìí. A dẹ̀ ní ìpinnu torí ó ti lọ́rọ̀ tí olóògbé náà ti sọ kó tó kú pé tóun fẹ́ ṣe bíbá yìí bó ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀ ló ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ kó tó di pé ó papòdà. So a dẹ̀ ti bá dé bíbá yìí sìn àmọ́ bóyá àwọn fans wọn tó ń wò wá tó bá ní ìfẹ́ sí pé kí legacy tán fílẹ̀ kó má parẹ́ tó má lè ràn wá lọ́wọ́ ká fi ṣe bíbá yìí gẹ́gẹ́ bí olóògbé ṣe sọ tẹ́lẹ̀ láti ṣe ibi tó lọ́hún yọ̀ǹda fún kó tó papòdà. Kí wọ́n tó kú stage wo ni bíbá yìí wà gan-an? Kò tí ì sí iṣẹ́ kankan lórí ẹ̀ kó tó kú, wọ́n ẹ̀ṣẹ̀ rà ni nítorí wọ́n ní ìpèníjà kí àwọn ọmọ nílẹ̀ máa gba ilẹ̀ lọ́wọ́ wọn. Wọ́n ń ra ilẹ̀, wọ́n gbìyànjú àti kọ́lé, àkàìmọye ilé tó tẹ̀ ti gbé dé òkè gan tó di pé ó padà ti pé wọ́n ń gbà á. Bàbá mi dẹ̀ jẹ́ èèyàn kan tí ò fẹ́ wàhálà, kò báyàn fa ìjọ̀gbọ̀n, ó máa ń fẹ́ kí àlàáfíà jọba, so ó fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀. Ìgbà tí ó dẹ̀ di pé gbogbo nǹkan yẹn ti lọ tó dẹ̀ tún wá rẹ̀ wọ́n, ìwọ̀nba tó kù lọ́wọ́ wọn náà gbogbo ẹ̀ náà lọ́ tà kan tó lọ. Ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run lo ìkan nínú àwọn olólùfẹ́ wọn, Pásítọ̀ Tóbi ní ìlú Amẹ́ríkà, ní ìgbà tó ń ṣàìsàn yẹn ó ràn wọ́n lọ́wọ́. So wọ́n ṣe interview pẹ̀lú Pastor Freeze, so Daddy Freeze sorry, so àwọn ló wá gbé máa yẹn wá. So wọ́n ní kí ni nǹkan tó ń ṣe bàbá gangan. Mo nílò tó bàbá ṣàìsàn ṣùgbọ́n bàbá ń ronú dúkìá tó ti pàdánù. Arákùnrin yẹn dẹ̀ sọ wípé kó má wọrí pé òun máa dá sọ̀rọ̀ yẹn, so pé kí ara wọn kọ́kọ́ yáná. Mo wá sọ pé ẹni tí ó rẹ̀ tó ń ronú báwo lára ẹ ṣe máa tètè yá. So ìdí nìyẹn tí arákùnrin yẹn fi fún wọn ní owó lọ́jọ́ náà lọ́hùn. So owó yẹn ó pẹ̀lú owó tá a fi ra ibi báyìí. Owó yẹn ò ká owó tá a fi ra bí o, ṣùgbọ́n òun lówó tá a wá dẹ́pọ́sìtì tá a fi ra bí báyìí kí wọ́n di pé bàbá jọ́lọ́ ní pè. So èmi gẹ́gẹ́ bí ọmọ mo pe àwọn tí mo lè pè, kò sí anybody tó ràn mí lọ́wọ́. So níwọ̀nba ibi tágbára mi ka àti ìrànlọ́wọ́ ọkọ mi náà òun ní lè tẹ̀ rí. Àwọn ẹbí náà ò dẹ̀ fi mí lẹ̀, àwọn ẹbí ń pè, ṣùgbọ́n ṣe mọ̀ pé èmi náà ni mo máa gbárùkù tì tó pọ̀ jù bẹ́ẹ̀. Gbogbo ẹbí Òjó Arówóṣafẹ́ nílùú Ìgbàrà Odò ẹ ṣé o torí pé ò fi mí sílẹ̀ jẹ́ kí mọ̀ pé bàbá mi ti kú, mo dúpẹ́ o. Ẹ ṣeun, ká tó lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ lẹ́kùnrẹ́rẹ́ gan, so ẹ bá wa pé báwo làwọn èèyàn ṣe reach out sí yín, ẹ bá wa pé nọ́mbà, ẹ bá wa fàkáǹtì náà sí. DTB ni mò ń lò 022 8010 499 ní account number mi. Nọ́mbà mi tẹ́ bá fẹ́ pè mí 0035989726. Nọ́mbà account number yẹn orúkọ wo ló máa gbé jáde? Agbe Fashion Bídèmí Olúwafúnkẹ́ jáde ní account number. Account number DT. Ẹ wá pè nọ́mbà lẹ́ẹ̀kan sí, phone number lẹ́ẹ̀kan sí. Phone number 0035989726. Ẹ ṣé o ti mú. Mo báyìí. Ó ṣòna. Yes. Àwọn àgbọn fẹ́ rí báyìí. Ní kámẹ́rà náà. Ó lọ́wọ́ ṣòna kámẹ́rà.